níbo nìbọn iléeṣẹ́ ọlọ́pàá wà ó ti wá dójú ẹ̀ báyìí ọlọ́run ṣàánú wa o. ìbọn 3907 AK-47 wọn ló mọ̀ di àwátì láwọn olú-iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà. ẹ̀ka ilé-ìgbìmọ̀ asòfin nàìjíríà tó ń mójútó ọ̀rọ̀ tó ń lọ níléeṣẹ́ ọba ó mà ti kéde pé ọ̀gọ̀rọ̀ ìbọn AK-47 ó mà ló mọ̀ ti sọnù báyìí ní àwọn olú-iléeṣẹ́ ọlọ́pàá káàkiri orílẹ̀-èdè yìí. ìbọn AK-47 tó dín díẹ̀ lẹ́gbẹ̀rún mẹ́rin ìyẹn 3904 ní ẹ̀ka Public Account Committee ó mà ló mà sọ pé wọ́n ti sọnù báyìí káàkiri olú-iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà. gẹ́gẹ́ bí a ṣe gbọ́ o, àṣírí yìí mà tú lẹ́yìn tí ọ́fíìsì àyẹ̀wò owó wò ìyẹn ti àgbà lórílẹ̀‐èdè yìí Auditor General of the Federation tó máa yẹ ìwé iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà wò. bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ní ẹ̀ka tó ń wádìí tó sì máa ń rí sí ètò wọn, ṣùgbọ́n kò jọ pé wọ́n rí àṣírí tí ìgbìmọ̀ yìí tó mà tú yìí o. wọ́n wá tẹ̀sọ̀ wájú agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ACP olúmúyìwá adéjọbí o nígbà tó ń tako ohun tí ilé ìgbìmọ̀ asòfin sọ yìí. ó mà sọ pé ìròyìn tó lè ṣì èèyàn lọ́nà àti rọ́gbù ni o. adéjọbí ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó máa fi sí ojú òpó X rẹ̀ ní ọjọ́ 13 oṣù kejì ọdún 2025 pé ìbọn 3907 kankan kò mọ̀ sọnù níléeṣẹ́ ọlọ́pàá káàkiri nàìjíríà lásìkò yìí. ó ní ìkéde náà ó lè wá láti ọ́fíìsì àyẹ̀wòwò àgbà lórílẹ̀‐èdè yìí, ṣùgbọ́n kì í ṣe fún àsìkò yìí bí kò ṣe fún ọdún 2019 tí wọ́n ṣe àyẹ̀wò ṣáájú kí ọ̀gá ọlọ́pàá tó wà lórí àlééfà báyìí kó tó gba ipò rárá o. ó ṣe pàtàkì láti mọ ohun tí ojú àwọn ọlọ́pàá ń rí nígbà yẹn o. àsìkò tí ìfọ̀kànbalẹ̀ kò sì sí tí wọ́n ń pa ọlọ́pàá tí wọ́n ń gbé nǹkan ìjà wọn lọ, èyí ló máa ṣokùnfà àwọn nǹkan ìjà tó sọnù nígbà náà. ṣùgbọ́n síbẹ̀ náà gbogbo ìpalásà láti mọ àwọn nǹkan ìjà tí wọ́n kó lọ nígbà náà púpọ̀ rẹ̀ láti ti gbà padà pẹ̀lú. ohun kan tún ni pé nígbà tí wọ́n bá yẹ iléeṣẹ́ wa wò wọ́n lè má bá gbogbo ohun tí a ní, nítorí a ti máa kó nínú rẹ̀ fún àwọn tó wà lójú iṣẹ́ láti lò. àwọn nǹkan wọ̀nyí ó máa ń fa àìṣedédé nígbà tí wọ́n bá máa gbé ìròyìn jáde. adéjọbí ló ṣàlàyé bẹ́ẹ̀. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ohun tí kì í ṣe òdodo ló ń jáde nípa iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bẹ́ẹ̀ ó ní iléeṣẹ́ ọlọ́pàá ń sa ipá rẹ̀ láti jẹ́ kí ètò ààbò kó dúró wámúwámú o. ó kàn jẹ́ pé àwọn èèyàn kan fẹ́ràn láti máa borúkọ rere àti iṣẹ́ tí ọlọ́pàá ń ṣe jẹ́ ni o. èyí kò sì ní di iṣẹ́ tí ọlọ́pàá ń ṣe kù gẹ́gẹ́ bó ṣe wí. bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan bẹ́ẹ̀ ó máa ń da omi tútù sí ọkàn èèyàn tó sì lè dí àlàáfíà ìlú tó lè dí lọ́wọ́ o. adéjọbí wá sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ó ti ṣàlàyé tẹ́lẹ̀ lórí ohun tí ilé ìgbìmọ̀ gbé jáde yìí kí wọ́n lè tọ́ka àwọn ohun tí kò rí bẹ́ẹ̀ fún wọn. bákan náà ló ní ìjókòó ìpàdé ilé ìgbìmọ̀ asòfin míì yóò tún wáyé o láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Monday tí ń ṣe ọjọ́ 17 oṣù kejì ọdún 2025 ó ní ìpàdé náà ó ní yóò wáyé o gẹ́gẹ́ bí ACP adéjọbí bó ṣe sọ o. Aduagbagardenonlinetv ló ń jábọ̀ láti iléeṣẹ́ aduagbagardenonlinetv. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o.